kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi. ọ̀dọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ kéwú torí tó jẹ́ kí n ra permanent ẹ̀ síbi kéwú ni pé ibi kéwú lọ́rùn ti pé kí àwa ọmọ jẹ́yàn àwọn tí ń kẹ́kọ̀ọ́ kéwú ìmọ̀ràn tó pọ̀ ni mo ní fún wọn. ìmọ̀ràn alákọ̀ọ́kọ́ ò ní pé kì í ṣe òní kì í ṣàná táwọn èèyàn máa ti dàṣà yìí pé kí ni wọ́n fi kéwú ṣe. àwọn ìròrí tó lè kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá ẹni tó ń kéwú ó wà láwùjọ wa ó wà lánàá ó sì wà lónìí ìrètí náà sì ni pé yóò máa wà dọ̀la nítorí wípé àwọn tó bá ń darí ayé àwọn èèyàn máa rí gbogbo tí wọn bá ń ṣe pé òun lọ́nà nítorí náà ó ti dàbí gbà wípé wọ́n ti gbọ́pọ̀lọ àwọn èèyàn pé kọ́sọ́ náà bomi mà ẹ̀yìn bá wà á kàwé kọ́ máa ní orípa kankan kọ́ máa wúlò fúnra rẹ̀ dépò pé yóò wúlò fẹ́ lòmíì àwọn èèyàn níwò yẹn wọ́n á wò wípé tí wọ́n fi ń ṣèjọba wa nìyẹn ìrẹ̀wẹ̀sì yẹn ó kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn èèyàn tí ó ti kọjá lọ nítorí náà tí mo lè gbà wọ́n mọ̀ràn ní pé ká má jẹ́ kí àwọn èèyàn kó ìrẹ̀wẹ̀sì bá wọn kí ni wọ́n fi kéwú ṣe kì í ṣe tuntun tó bá wà nípinnu yóò máa sọ fún wa pé òun fi kéwú ṣe òun rè ẹni la fi kọ mí jẹ nítorí náà ẹnu èèyàn lè yóò fi ṣàdúrà fún rẹ yẹn láàyè èyí ni yóò èmi ò dá bẹ́ẹ̀. kéwú tẹ́mi ń ké yìí o ń fi ṣe nǹkan rè tí a bá ti nípinnu bẹ́ẹ̀ ọlọ́run á máa wà pẹ̀lú ìpinnu dáadáa tí èèyàn bá ní ìmọ̀ràn àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ká máa sọ kéwú di iṣẹ́ gbájúẹ̀ ká má fi máa gbáyàn nítorí pé tàbá láwọn tó ń gbáyàn jù lónìí ó pọ̀ ní ó ń da àwọn ìjàlálàfà ó ń pọ̀ ló ń da ìjàlálàfà tó náà ká má sọ kéwú di tí wọ́n fi máa ṣe gbájúẹ̀ ká má sọ kéwú di iṣẹ́ ṣẹ́gun kí wọ́n máa ṣe ní ọ̀nà tí ó neat. alijahalu àìmọ̀kan ó fọ́n káàkiri ọ̀dọ̀ àwọn aláàfáà àti pé ìmọ̀ kékeré ni wọ́n mọ̀ wọ́n fi tẹ̀síbà sọ́rùn wọ́n mọ̀ káàkiri gbogbo ọjà àwọn fi fájà nílẹ̀ fún yín o àfi fájà sílẹ̀ fún yín lé káyà sílẹ̀ fún yín o ń pera àwọn aláàfáà ẹnìkan ò ní kàdárí jí òun làwọn ń dàfà ẹnìkan kò ní parí asuwar kisor ní tafsir alóhùn ti dàfà àwọn kan wọ́n ara tí àjọ wọn làwọn ń ka tíà nínú tíà láì ní mudarrisin láì lólùkọ́ tó fà á nìyẹn ní olùkọ́ ara ẹ̀ ọlọ́run lọ́mọ iye àwọn afá tí ò lè ka fátí àjà tí ò lè ka iná àti ní ìsáájà àjà tí ó sì mọ jẹ́ pé òun lè máa ń mú mọ́sálásí wọn á ní bí bàbá àwọn ti jẹ́ lè mọ́mù làwọn náà gbọ́dọ̀ jẹ́ lè mọ́mù torí kíni. kódà wọn tún sàṣìlẹ̀ àwọn lórí ẹ̀. wọ́n gbọ́dọ̀ fi ọjẹ́ ìmọ̀mù tó jẹ́ lè mọ́mù nìkan wọ́n gbọ́dọ̀ ṣẹ̀ṣà rẹ pé wọ́n ní kọ́ wá jẹ́ ìmọ̀mù wọ́n sì gbọ́dọ̀ kàn áfíra ẹsẹ̀ ìmọ̀mù kéèyàn jẹ́ ìmọ̀mù kó máa kéèké kúkè kó máa wúwe kúwe kó mọ̀ lè ké fati àjà. ìmáàmù tí ò lè ṣe kútúbà ń jímọ̀. tí ò lè ṣe kútúbà ń jímọ̀ jẹ́ kó ń gbà tí àwọn kan bá ṣe kútúbà ní wàá kírun. àwọn ìlú tá a wá nílẹ̀ ìwà tí wàá ní àwọn ọmọ kéwù tí wọ́n jáde Saudi jáde Cairo tí wọ́n jáde Nàìjíríà náà gan tí wọ́n dá ní kéwù tí wọ́n dá ní wà tí wọ́n dúró tọ́ tí wọ́n gbé àwọn ló yẹ kí wọ́n máa ṣe ìmáàmù àwọn ló yẹ káyàn ní ìmáàmù ṣùgbọ́n kàmá wà jẹ́ náà lè abá ànátà ń bá kiri pé bàbá wa ti jẹ lè má wà náà gbọ́dọ̀ jẹ torí kíni láì lẹ́kọ̀ọ́ láì mọ̀ nǹkankan òkè òtì òkè fatiati òkè ìsájà iná àti iná òkè tì wàlàlà lì náà ló sì ń wídìí sí irú kíni yẹn a ní problem gan o ìṣòro wa pọ̀ nípa yẹn ṣùgbọ́n tá a bá ti gbé revolution wọ inú ẹ̀sìn Islam wa yìí pàápàá ojúpọ̀nà tá à ń tọ̀ láti tọ́ àwọn èèyàn sọ́nà àá gbé revolution wọ thawra Islamiyya gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹgbẹ́ gbogbo àwọn tá a rí pé ń kọ́ ọlọ́bẹ̀yọ ni wọ́n tọ́ ní imam
àdìjẹ́ wọn jẹ ìmáàmù àwọn èèyàn gidi tí wọ́n pé àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ gidi gan nìkan ni wọ́n máa jẹ́ wọn bá àjọdọ̀ wọn bá àjágbà àwọn nìkan ni wọ́n máa jẹ́. tó bá sáṣẹ ti lẹ́kọ̀ọ́. tó lè jẹ́ pé a ṣètò yìí pé Jímọ̀ tí ń bọ̀ yẹ ẹ̀ní lè wá kí Jímọ̀ yẹn torí pé ẹ̀kọ́ Islam yẹn kù díẹ̀ kí a tó àwọn ọmọ yìí tí wọ́n ti dángájí àìnẹ̀jẹ́ wọn máa ṣe lọ tá a dẹ̀ ṣe ẹ̀ńfọ́ọ̀ṣẹ̀ gan tá a lọ fún àwọn ọlọ́pàá a lọ sọ gbogbo àwọn ìpín bá ń tà ń fẹ́ nì ẹnu ó ti kò lórí ẹ̀ bọ́ọ̀lù ìlú wo ló lè ṣe bẹ́ẹ̀ ìyẹn náà tún kó bá àwọn mọ́sálásí pé nǹkan mọ́sálásí ìjọ́un náà ló tún wà kò dàbí pé ní bá lo ìyìnbó ní ìṣòro gba mọ́sálásí gidi ń bẹ Ẹdẹ mọ́sálásí gidi ń bẹ ń bẹ so Òṣogbo náà wọ́n ti ń kọ́ mọ́sálásí tó gidi ń bẹ so kí ni tó túmọ̀ sí mọ́sálásí gidi àti mọ́sálásí ògidì. mọ́sálásí tó gidi ni pé wọ́n kọ́ níkọ́ alẹ́ tẹ̀rázẹ̀l hadith pé ó sì yẹ kí mọ́sálásí ó wà tí ó sì jọ ti sharq ó jọ ti tó wà nílẹ̀ ìgbàlọ́ ó kọjú sí kíbla so lẹ́yìn náà wọ́n sì fi nǹkan wọ́n kẹ àwọn gbogbo àwọn nǹkan kọ́lé tó dáa wọ́n á fi kọ́ wọ́n wà yẹn tí ó jò lórí máàmù tí ó dáa tí ó mọ ẹ̀kẹ́ tí ó mọ ẹ̀kọ́ tí ó lè ké Kùránì tí ó lè ké Kùránì dáadáa kọ́yìn máa ń jà lúkà náà sí àdìsí ó bá fi ọ́ sí ìmáàmù ní kò tó pọ̀ jẹ́ ìmáàmù kò fagídí jẹ́ lẹ́yìn náà wá ní ó lè ké wú dáadáa àsánú kẹrẹ àti ó lè ké Kùránì dáadáa kó máa kàkà kú ká máa kéke kú ká máa wúwi kúwi tó máa ṣe pé tó ní. ọmọ tí ó jáde náà yóò dà tó jáde láàrin wọn yóò dà tí ó bá ti wá jẹ tí ó bá ti àti kékeré lèyìn tó máa wẹ́ nìkan tí yóò fi ṣe fọ́tò tí ó máa wò pé mo fẹ́ tẹ̀lé àgbàjá. bí ìwọ́n dẹ̀ pé mo fẹ́ dàbí ẹni báyìí. láti kékeré ìyẹn ni àlákà ìyẹn ti ń wáyé tí bá àfáà ní ń tẹ̀lé ń gbọ̀n láti wá sí káàkiri. èmi náà ti wọ́n pé Ọlọ́run bá ṣe mí bí àfáà yìí ìyá mi ń sọ pé tí Ọlọ́run bá ṣe ọ́ bí àfáà yìí alhamdulilayi. Allahu Akbar. àfáà ti ń kọ́ ké. nígbà tó yá tí mo tún gẹ̀rẹ̀ fún gẹ̀rẹ̀ rẹ̀ mo tún yà sí ọ̀dọ̀ ṣé Adam. lọ́yìn máa mú lọ́wọ́ ta àlà. ilé òun wò pé kó tiẹ̀ kí ọmọ yìí náà kó tún wú àwọn bá gbọ́dọ̀ nígbà náà ní àbọ̀déọlá. àwọn àfáà mi Allahu Akbar. àwọn àfáà owó kan wọn bí màsírí ni wọ́n máa ń béèrè owó kan wọn tó bá ṣe pé gbà náà tó bá ṣe pé olówó ni wọ́n ti láwọn kìnnì kàtà máa fún wa sílé yóò dòwó tọ́wọ́n tó ti pọ̀ láì tọ́lọ́run bá ní yóò pọ̀ tọ́lọ́run bá tó fẹ́ tọ́lọ́run bá ní yóò pọ̀ àmọ́ nǹkan mi làwọn ń wò tó wọ́n fẹ́ kó jẹ́ pé àdúrà táwọn sábà ṣe pé Ọlọ́run yóò dá fún wa láyé yóò dá fún wa lọ́run àwọn nǹkan wà yẹn tẹ́ fi ṣe sáǹpù yẹn ayé nìkan là ń ìdájọ́ àwọn tó lọ́wọ́ jù náà ti pọ̀ rí tó ṣe pé ìgbẹ́ sáwọn ọ̀dàwùsọ̀ lówó ni ọ̀bẹ̀rẹ̀ náà lówó ni nígbà tí ó jẹ́ tí ó ṣètò Ọlọ́run mọ́ ẹnu ilé ayé yóò kàn lọ àsìkò ìgbà tó wọn fi yọ kó mbẹ Ọlọ́run á máa jáwó kúrò lára olówó ńgbà míì tó sì wà láyé Ọlọ́run á sì máa já èèyàn kúrò lára owó ńgbà míì òun ò ní símọ́ owó máa bẹ. subhanallah ẹ̀mí ó kú òun bẹ́ẹ̀ owó rẹ̀ ó sì máa bẹ. sáàpù ti wà dáadáa tó a ṣe pé ẹ fẹ́ kí n fún yín ní kinní kan ó tọ́ ọ̀rọ̀ ni ẹnìkan wà bàtà wà lè kí fíìmù kan nǹkan tó ṣẹlẹ̀ ni ó kọ́lé mẹ́jọ. subhanallah. ó wá fìkan lẹ̀ ó sọ̀kan di mọ́sálásí fọlọ́. bí tọ́lọ́ òun sì ń lé ó yẹ kó òun fi ilé kan lẹ̀ ó wá filẹ̀ fọlọ́. nínú mẹ́jọ ó kù méje. ó lọ mọ́sálásí ó sì ní ìkẹ́ lọ à ń gbà tọ́yọ́ Ọlọ́run sí bí ṣe ṣe bí àìná wa ń bá wọn ń talé ìwòná kọ̀ọ̀kan. subhanallah. ó tà kan kejì kẹta ká má bàa jìnnà ó talé mẹ́jẹ̀ẹ̀jọ. subhanallah ọ̀ṣọ́ ta mọ́sálásí náà padà ní. ẹnu ń bọ̀ wá ilé mẹ́jọ ó kú mọ́sálásí nílẹ̀. Allahu Akbar. nǹkan tí sì ń ṣe òkú lára ẹ̀. tọ́lọ́run bá fẹ́ kẹ́yìn ó mọ ṣọ́ọ̀tù èyí tí ó gbà tó fi kẹ́yìn tọ́lọ́run bá sì fẹ́ gbà nǹkan lọ́wọ́ èèyàn ó mọ ṣọ́ọ̀tù èyí tí ó gbà tó fi kẹ́yìn. subhanallah òní ọlọ́lá Allahu Akbar. èyí tọ́lọ́run mọ́ sábà fílẹ̀ làwọn tó bá kí o tó kẹ́kọ̀ọ́ wàláhì ìròyìn báyìí ẹ̀kẹ́ máa dúpẹ́ fọlọ́run. alhamdulilayi rabbil alamin. ti ní nǹkan lọ́wọ́ ọ̀ṣẹ́ ọlọ́run yóò dá fún wa lọ́rùn. àmín àmín. èyí làwọn ọmọ lọ ṣùgbọ́n pé owó ni ẹyin nìkan àìmọye owó tó ti lọ tẹ́ni tó sì lówó tí ó kú. ọwọ́ ajé ń jọ kan lásìkò ọba lọ́ba àwọn mọ́sálásí salamu aleykum imamu gbàdán kásùbà tán tọ́ Ọlọ́run ti gba nǹkan tó fún mi lọ́wọ́ mi tẹ́mi náà fi fọ́ náà lélẹ̀ yìí èmi náà fẹ́ gba ìtumọ̀ fọ́lọ́. subhanallah. ó fẹ́ gba tó fọ́lọ́. wọ́n fẹ́ gba tó gbogbo àti náà ṣe fún yà
wá sí tó bá lè ràn Ọlọ́run tí ó dá padà fún mi kí oòrùn tó yọ kó dá padà bí ò bá dá padà mo fẹ́ gbà wọ́n sára sí i wọ́n ṣe wá sí kò gbà ń dé lẹ́nu kan ní ká bá sáré fún wọn lè kàn wọ́n fi páànù kọ́ mọ́sálásí wọ́n bá lọ sí orí ibẹ̀ tó wọ́n bá tún lé kọ́ mọ́sálásí ó tún kọ́ sílé different àwọn èèyàn ti mọ̀ nǹkan tó wà lára mọ́sálásí tó sọdílé ń rẹ̀ tì. Ọlọ́run tún dágbà mi gbàgbé òjò. nígbà tó yá ó bá ní kò sí kankan òun sọdílé aṣẹ́wó bá sọdílé aṣẹ́wó mọ́sálásí tẹ́lẹ̀ ó sọdílé aṣẹ́wó wọ́n yẹ sẹ́kítírì síbẹ̀ nígbà tó yá wọ́n ní sẹ́kítírì ò dáa òun náà bá dakọ̀wé. Ọlọ́run mọ̀ jẹ́ padà sábúrò. Ọlọ́run padà lẹ́yìn ẹ̀ ó dakọ̀wé nígbà tó dakọ̀wé nígbà tó yá ilé àwọn aṣẹ́wó lọ́kọ̀ọ̀kan káàkiri ó ní wọn sanwó ṣe bí ọkùnrin mẹ́ta ni wọ́n mú olé owó méjì ní fún mi nǹkan kan mọ́ra wọn àṣeláàkáyé ń bọ̀ díẹ̀díẹ̀ nígbà tó yá Ọlọ́run gba làákàyè lọ́wọ́ ẹ̀ wọ́n padà pàtì sínú léwu ni inú léwu wájú léwu ní sùn títí tọ́lọ̀ fẹ́ mọ́ ẹrú ẹ̀ lọ. Allahu Akbar. ẹ rí i pé sọ́kùnrin wà tọ́lọ̀ mọ́ fi fún yẹn ní ìgbà. From ẹni tó ní owó tó pọ̀ dẹni tó lágànná Ọlọ́run làwọn kò ní ẹ o. àṣìlẹ́nìkan owó ẹ̀ lọ kì í ṣe wọ́n ní ẹni tí mo mọ̀ ní lágége ń gbà yẹn Haúsá ni ó ní tírélà tó ń kó bì tó ń lọ tírélà lọ Ghana nǹkan kan mọ́ra wọn olówó lòun náà ní ìfẹ́ dàpọ̀ ẹ̀ nígbà tó yá kìíní yìí dé làákàyè lọ́lọ́run fọwọ́ bá. Subhanallah. owó ò parẹ́ o. owó sì ń pọ̀ sí. tírélà lọ ń bọ̀ àmì tó lówó sílàkà kò sílàkà tó fi kọ̀ǹtúrẹ̀ mọ́. Subhanallah. nǹkan tó wá kò tí ń ṣe káàkiri 1 2 3 bí ṣe máa ń ka owó tán bá jíṣẹ́ fún un ó ní wọ́n ń kà káàkiri. nǹkan kan ò sówó àmọ́ nǹkan ṣe o. tí tóbi Ọlọ́run àwọn fi dúpẹ́ fọlọ́run pé gbogbo ẹ̀yin tó náà fún ní ìwé ìmọ̀ ìwé ìmọ̀ kéwú ọlọ́mọ gbà lára rẹ̀. àmín ní ọkọ̀ kéwú tó bá fi bá débi pé ọkà tí wọ́n lè ju kọ̀kọ́ dúpẹ́ fọlọ́run náà. torí àròwó yẹn ibi tó ti lọ ní pé àwọn òbí ò fojú pé owó ní ká máa wá hàn wá ẹ̀kọ́ ẹ̀kọ́ wọn torí ẹ̀ nígbà náà. ọ̀rọ̀ táwọn tó ti kọjá lọ sọ wípé àgbàtà ń kéwù ìyá àdìtòwó mọ̀ ń jẹ́ pòfẹ́sọ̀ ìyá mi ò rò pé pòfẹ́sọ̀ bàbá mi ò mọ̀. ó sáti ẹ̀já àfà. sáà ẹ̀já àfà ni. àwọn sàtúkẹ́tì àgbẹ̀ wá sí gbà. kódà tí wọ́n bá ń fẹ́ ìlú lékè ni wọ́n máa dùn. tó dún ọ̀tún lù sàmọ́ ni. àwọn bàbá wọn gbà ní àwọn fáàsì ọlọ́run kò bá wọn ká àwọn ọ̀rẹ́ ni wọ́n ṣé àdánwò ààrẹ rìn pé àwọn ọmọ sí àfikà pàṣípò fún wọn. torí bọ́ńdà tó bá sọmọ tó òfin àwọn ènìyàn kí o sì ní o tún pẹ́ lọ́dà fáàní àwọn alhamdulillah láti kékeré akẹ́kọ̀ọ́ nígbà wo lákèwújá nígbà tá a kéwújá akìtìrà báyìí àtún ẹja ṣe báyìí ẹja tún lọlé kéwù sí. bọ́tà àwọn ẹlòmíì nísìnyí fọ́tò oníbọ́ọ̀lù ni ọ̀nà àwọn ọmọ mi mọ̀ fọ́tò àwọn tí ń mú kú mu ní gbòòrò lẹ́nu. òṣèré tíátà lásán. fọ́tò lágbájá tó bá bọ́ sórí kìíní kan ó ní owó òun ni wọ́n ń wò. tí ìyá àti bàbá ò bá ní prógámù fún ọmọ kó láti kékeré. níbi bá a ṣe wà yìí kọ́dà ńgbà kan fẹ́ máa bá mi wí tó fẹ́ máa gbá bọ́ọ̀lù ńgbà kan wọ́n máa gbá bọ́ọ̀lù mọ́ kéwì nígbà tí mo rán àwọn ẹgbẹ́ mi tí ń gbá bọ́ọ̀lù kí ló fẹ́ fi bọ́ọ̀lù ṣe. ìbáwí ni wọ́n bá mi wí wọ́n á já kì mí nígbà tí wọ́n á gbé ọkọ̀ ọ̀lẹ́gbẹ́ ọ̀dà rẹ̀ sí nílò ọmọ wọ́n á já mi lẹ̀ fọ́dún kan. mo bá mọ̀ sí lọ́rí tẹ́ ẹ lọ́lé kéwì. Allah akbar. Ẹ̀yin ara yìí ti wá sílé pàdé bàbá akẹ́wọ̀n bàbá náà. Àwọn bàbá wa àgbà náà Ọlọ́run fún ẹ ní làákà alhamdulillah. Abẹ́yìn bàbá wa dúpẹ́ torí àwọn ronú dáadáa fún yín Ọlọ́run ti lè ṣe dáadáa náà. Nínú ọmọ wọn rò bẹ́ẹ̀ nígbà náà tó jẹ́ pé pẹ̀lú gbìyànjú àwọn òbí wọ́n padà rí nǹkan tí wọ́n fẹ́ lára ọmọ. Tọ́ àdúpẹ́ Ọlọ́run aṣáánú àwọn ọmọ yín náà. Bẹ́ẹ̀ ṣe ń tọ́ wa bẹ́ẹ̀ fẹ́ ká yà dáadáa Ọlọ́run ti ayà dáadáa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ òwe àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérìgì ni. ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fún tẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. ìlànà bọ́mọ ṣe alukurani tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́ nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà.
nọ́mbà 37 ògbólúwa street ọ̀sìmáwá road láborí ọlọ́jà líkòsí ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí tandi. ẹ tún lè kàn sí gbága road ẹ̀ríyọ̀ village ògìjó nípínlẹ̀ Ògùn ni. bákan náà múlẹ́rú wá gbága off ìkòròdú express road. ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè mọ́yá ìkòròdú nípínlẹ̀ Èkó. ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. ẹ̀yìn darí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n já kẹ́kọ̀ọ́ lónìí irú òwò táwa ṣe nídìí tírà rírà nítorí pé bó o bá ní tírà bó ti ní tírà sí bó ti pọ̀ sí lọ́dọ̀ rẹ ló fi máa tọ́ tírà náà òun náà ló fi máa ní ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé àti mímọ̀. Allahu Akbar. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àwọn ọ̀dọ́ wa wọ́n rònú sí pé taná máa ná ó sì rí tírà. àbí ta ni ó máa ra tíà. wọ́n tún wá fẹ́ máa ṣe àṣìlò tí science and technology gbé kalẹ̀ fún wa nípa social media yìí nípa wípé a gbogbo nǹkan ni a lọ sórí nẹ́ẹ̀tì ni wọ́n ti nígbàgbọ́ pé táwọn bá ti ń rí eléyìí àwọn ò nílò tíà àwọn ò nílò tírà mọ́ bẹ́ẹ̀ sì ni tírà máa bẹ pẹ̀lú èèyàn permanently. àwọn ìtẹ̀ ń wò níbi social media yẹn tẹ́ bá ti wò tẹ́ lò tán fún sáà ẹ̀kọ́ ni ó ti parí nù ni. temporary ni kò lọ títí. ẹ lè ráyè padà síbẹ̀. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé sẹ́rí ọ̀làjú ti àwòrán ọ̀làjú ti pé àwọ̀ àwọn channel oríṣiríṣi báwọn kan ti ń ṣe ń bì kan àwọn ọ̀dọ́ náà ń kánjú pé àwọn náà fẹ́ máa ṣe bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀. ó yàtọ̀ ó pọ̀. ó yàtọ̀ ibi tẹ́ ẹ̀yin wá ọ̀tọ̀ ibi táwọn wá ọ̀tọ̀ ìlànà ayé tí yín ọ̀tọ̀ ìlànà ìgbésí ayé tí wọn náà ọ̀tọ̀. àwọn ò sì mọ̀ wípé gẹ́gẹ́ bí òwe pé èèyàn gbọ́dọ̀ kánjú èèyàn gbọ́dọ̀ sáré púpọ̀ àwọn ò mọ̀ wípé náà làwa tẹ̀lé. Allahu Akbar. pẹ̀lú ọ̀pọ̀ sùúrù ọ̀pọ̀lọpọ̀ ìtẹpámọ́ṣẹ́ kò sí àwéyàwó nígbà títí wa. àbí ibo tí ènìyàn tiẹ̀ ti rí nígbà tí ó sì fún gan. àtúwá láwọn táwọn náà ń wò tá a fẹ́ wò tá a ń wò pa fẹ́ dàbí wọn. àwọn àgbààgbà fà ní University of Ibadan University of Ilorin ní Bayero University ní Usman Danfodio University àwọn là ń wò pé báwọn mọ̀dẹ̀ yìí ti rí làwa náà fẹ́ rí. àwọn nísìnyí àwọn òwò àwa mọ́ àwọn tó kù táwọn ń wò ní àwọn olórin takasúfè. àwọn tí àjọ sí ìlànà kan náà. àwọn òjò sí ìlànà kan náà. mọ́tò tí takasúfè rà ló fẹ́ rà. àwọn tó yẹ pé Amẹ́ríkà ni wọ́n ti ń gbégbé ayé wọn bí wọ́n ṣe bọ́lọ̀ ṣe kádàrá pé wọ́n gbé. Allahu Akbar. wọ́n mọ̀ wá wò. kọ́lá ẹlòmíì nílànà kéwú tó wà ó bẹ̀rẹ̀ lè máa sábàámọ̀ pé kí ló ń wá lédi ẹ̀ àbíkọ́ máa rò lẹ́gbàá wọ́n máa ti parí léyìí o wọ́n wọ́n náà gidi kan lọ ní ibi ẹni bọ́nà kéwú kì í sọ̀nà gidi lọ́dọ̀ tiẹ̀. so àti pé ju gbogbo ẹ̀ lọ òbí náà tún nípa tó yẹ kí wọ́n kó. òbí nípa tó yẹ kí wọ́n kó. bẹ́ẹ̀ ni ó nípa tó yẹ kí wọ́n kó bí òbí tí ò bá tọ́ ọmọ dáadáa nígbà tí ọmọ wà ní ẹja tútù. wọ́n dẹja gbígbẹ tán kò ṣe é ká mọ̀. ó ti gan àbábàrún dànù ló kù. lẹ́yìn náà àníyàn tóbi fi ń rán máa lọ ilé ẹ̀kọ́. àwọn òbí ti wá ní ká máa lọ ilé ẹ̀kọ́ àwọn náà sì béèrè lọ́dọ̀ wọn pé bàbá wa jáde Arabic and Islamic studies kí láàbì ṣe. àkànṣọ fún ẹni pé sámọ àwọ̀tọ̀ iṣẹ́ ìgbẹ́ ní ká sẹ́nu ní àmọ́tọ́rọ̀ àlùbáríkà ẹni tó ń sọ Arabic tó ń sọ Islamic studies abẹ́rẹ́ ló sọ pé ń darí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí sí. tẹ́ bá wo àfáà wa Professor Isaac Olóyèdé. Naam. Islamic studies mọ́ Arabic làwọn náà ṣe. Allahu Akbar. àwọn sì ní jáàmù gbádùn jù láti jẹ́ èèyàn tí ń ṣèjọba jáàmù. kìí ṣe jáàmù nìkan. University of Ilorin nígbà wọn ṣe bá chancellor ń bẹ̀. Allahu Akbar. abẹ́rẹ́ lè má rí lu VCB rẹ̀ rí. Allahu Akbar. bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan wà lọ́wọ́ ikhlas. kí o lá ní ẹ̀tọ́ mọ́ kágákágá. tó wá gbé ńgbà tó ń rà wá lọ lé kéwú à ń béèrè lọ́dọ̀ wọn ni pé kí n láàbì sí tá a bá dé
ní láti gbé àtúndúgbò náà gbìyànjú ìlọsíwájú lọ sípò mi. a sì ń lọ lé kéwù àwọn èèyàn sì ń pè wá pé kí lẹ́yìn yìí fẹ́ fi kéwù ṣe kí ló dé tẹ̀lé kọ́ fashion design kí ló dé tẹ̀lé wá sẹ́kẹ̀kọ́ kọ́ra àrẹ́sì fọ̀ àmọ́ gbogbo kálukú wá ń ṣe pẹ̀rẹ̀rẹ̀ wọ́n dọmọ sílé ẹ̀kọ́. wọ́n dọmọ sílé ẹ̀kọ́ yìí wọn ò mójútó ọmọ làwọn òbí mi wà tó jẹ́ pé ọmọ rẹ̀ tó bá ti wọ yàrá tó mọ báyìí òbí ò rò pé bóyá ń wòwe àbí ń kẹ́kọ̀ọ́ àbí eré fóònù ni wọ́n wà. Allahu Akbar. Títí tálùbájà ló fi yọ. Subhanallah. òbí ọmọ kankan pa rẹ̀ gbogbo àwọn ọ̀wà tí ò da gbogbo àwọn ṣẹ́sí tí ò tó súnà tí ò bá ṣe rí àmú tí ò bá lànà Islam mu wọ́n mọ̀ pọ̀ olówó afa àti gbogbo ẹ̀ fi rí rájú àbíkọ́ lọ́wọ́ sàánú wa. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello yunifásitì ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello yunifásitì láìsí jáàmù mọ́ àbídánwò wáyẹ́kì àbí nẹ́kò rárá ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára olúwa ohun gbogbo di ṣíṣe agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday lọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́ bá dẹ ní láǹfààní láti làbú ní Zaria fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn eléyìí tó wà láláwẹ̀ èrè lọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọ́mbà 37 Ògolúwa street Ọ̀sìmáwá road láborí ọlọ́jà líkòsì lógìjó nípínlẹ̀ Ògùn. ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. wá a fẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá.